wẹ́ ọpẹ́ ni f'Olúwa, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Ìbà mi fún Ọlọ́run lówùúrọ̀ yìí. Ìbà mi fún Elédùmarè atẹ́rẹrẹ kárí ayé, ọba tí ń pani, ọba tí ń jíni, ọba tí ó ní kí gbogbo wa wà láyé ká wà láàyè, ọba tí ó ní kí èmi kí n rí ọjọ́ òní àti ojú tó ń wò mí, nítorí pé gbogbo wa la jọ sùn àmọ́ gbogbo wa kọ́ la jọ jí sáyé. Níwọ̀n gbà àwa tá jí sáyé lówùúrọ̀ yìí, mo fìbà f'Ọlọ́run. Àwọn tí ò dẹ̀ bá wa jí sáyé kì í ṣe pé a fi yọ̀ wọ́n, kì í ṣe pé bí alágbára jù wọ́n lọ tàbáwa la mọ̀ ọ́ ṣe jù wọ́n lọ, bí kò ṣe oore ọ̀fẹ́ Olúwa ló mú wa jí sáyé. Ìbà fún Ọlọ́run lókè, àtẹ́rẹrẹ kárí ayé, ọba elétí gbóǹgbàròyé, ọba abojú funfun lálẹ̀dí ọ̀run, ọba tó ní kèní ṣeéṣe nítorí pé ó kọjá òye ẹ̀dá. Ìbà rẹ o kábíyèsí. Mo júbà ẹ̀yin ìyá mi, ẹ̀yin tí ẹ̀ ń fi ọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ pọmọ tẹ́ ẹ̀ jẹ́ kọ́mọ jábọ́. Ẹ̀yin ìyá mi àbẹ̀ní ẹlẹ́yinjú àánú, mo júbà yín o. Mo júbà yín ìyá mi àṣàkẹ́ àlàkẹ́ ajífojoojúmọ́ jẹran tí ò léegun. Mo júbà gbogbo àwọn ẹ̀dá tí Ọlọ́run kó ayé lé lọ́wọ́ tó ń ṣe bó ṣe wù wọ́n, tó jẹ́ pé kò sẹ́ni tó lè bí wọ́n àyàfi Ọlọ́run ọba tó ṣẹ̀dá wa. Ìbà. Mo júbà ẹ̀yin lọ́balọ́ba, níjòyè níjòyè, ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú, mo júbà gbogbo yín pátápátá. Ẹ̀yin ọba, mo ṣí fìlà kábíyèsí o. Mo júbà ẹ̀yin ìyá mi Erelú, mo júbà gbogbo yín, ìyálọ́jà, ìyálájé, ọpẹ́ olóore àdá ìdátán, mo júbà gbogbo yín o. Mo wá rìn bẹ̀rẹ̀, mo lọ sọ́dọ̀ àwọn bàbá mi, ìyá mi, ẹ̀yin òbí mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin ọ̀rẹ́ mi, gbogbo yín pátá mo júbà yín o. Nítorí pé ewúrẹ́ àwọn Yorùbá ní ewúrẹ́ tó bá wọlé tí ò júbà ìyẹn dẹran àmúso. Àgùntàn tó bá wọlé tí ò júbà ó dẹran ẹbọ náà ni. Èmi ọmọ yín Olú, mo wọlé lẹ́ni, ẹ má jẹ́ ń dẹran ẹbọ, ẹ má jẹ́ ń dẹran ètùtù. Mo júbà yín aṣíwájú tó kọ́kọ́ ṣe kémi tó ṣe. Mo sì ìbà náà fáwọn tó ń bọ̀ lẹ́yìn, ìbà fáwọn tó jù mí lọ àti ìbà fáwọn tí mo jù. Ìbà àṣẹ. Ògo ni f'Ọlọ́run lókè ọ̀run. Ọ̀rọ̀ mi ò pọ̀, mo kàn ní kí n sáré wá ṣókí, ní wá sọ ṣókí, gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ mí pé mi ò fi gbogbo ìgbà wá láti wá sọ̀rọ̀. Àmọ́ ọ̀rọ̀ mi tí mo wá sọ lénìí ó dúró lórí àwa Yorùbá, ó tún dúró lórí ìlú mi tá ti bí mi, ìlú Oǹdó. Èmi ọmọ Ẹ̀kímògún, ọmọ nílà méjì mójúṣẹ̀yẹ, ọmọ wọn nílé Akúnìbòsún,
bẹ́ẹ̀ ni ìdílé Akínlàwá ti wá àwa Ẹ̀gì lólú. Gbogbo ẹ̀yin bá mi, ìyá mi, bàbá mi lóńdó, mo kí dédé wọn o. Àjíyé inú wú ọ yìí o, ọ̀nà sàn wá o, ẹ̀yin bá mi, ẹ̀yin yé mi. Dédé àwọn ẹ̀gbọ́n mi pátá àtàwọn bú mi, bẹ́ẹ̀ ni ọ̀nà sàn wá o. Ẹ ṣé. Ọ̀rọ̀ lórí àwa Yorùbá. Àwa Yorùbá ronú. Gẹ́gẹ́ bí bàbá wa Àbá Tògúndé bó ṣe sọ. Ó ní Yorùbá ẹ jẹ́ ká ronú. Ó ní àwa ọmọ Yorùbá, ó ní ẹ jẹ́ ká ronú. Ó ní àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú. Kí ló ń pè pé ká ronú? Kò ń ṣe pé ká kàn ronú. Àwa Yorùbá, mi ò wá láti wá bú ọba tàbí bú ìjòyè tàbí bú ẹnì kankan. Àmọ́ mo wá láti wá ká ṣíra wa létí, ká dára wa padà síbi tí a ti ń bọ̀. Kọ́rọ̀ wa kó yéra wa, ká mọ ibi tá à ń lọ. Afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́ ẹ̀, irú afẹ́fẹ́ wo ló ń fẹ́? Ẹ̀yin bàbá wa náà lẹ máa ń pa lówe pé lówe lówe là ń lùlẹ̀ àgìdìgbò. Ọlọ́gbọ́n a máa jó, àwọn ọ̀mọ̀ràn a máa díẹ̀. Afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́ ẹ̀ lórí àwa ọmọ Yorùbá, ṣé kò tó ká ronú ni? Ohun tá à ń gbọ́ sétí tó ń dún hun ṣé kò tọ́ fún wa ká ronú ni àwa Yorùbá? Ẹ jẹ́ ká fi àwọn bàbá wa ní pé wọ́n fẹ̀tẹ̀ sílẹ̀, wọ́n palàpálàpá. Àwa Yorùbá, àsìkò mà ti tó ká gbàgbé ọ̀tẹ̀, ká gbàgbé ìjà, ká gbàgbé àsọ̀ tó wà láàárín wa, ká ṣíra wa ní òṣùṣù ọwọ̀. Àjèjì ọwọ́ kan ò lè gbẹ́rù dórí o. Àrò mẹ́ta ò dẹ̀ ní dọbẹ̀nù. Tó bá di méjì adọbẹ̀nù, tó bá di kan àbáyé jẹ́. Àwa Yorùbá, mo mà bẹ̀ wá, ibikíbi tí a wà, nílé lóko, lẹ́yìn odi, ẹ jẹ́ ká padà wá sílé. Ẹ jẹ́ ká pàrònú ọ̀fìn wa, ká padà wá sílé, ká ṣera wa lóṣùṣù ọwọ̀. Nítorí afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́ yìí, ìjì tó ń jà lọ́wọ́ yìí, àmà tí ìmẹ́ni tó máa gbé lọ. Bẹ́ẹ̀ ni, afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́ yìí, a lè máa rò pé ó ń fẹ́ síbi kan, kò tí ì fẹ́ sọ́dọ̀ àwa. A lè máa rò pé ó ń fẹ́ sọ́dọ̀ àwọn kan, kò tí ì fẹ́ sọ́dọ̀ àwọn kan. Oǹdó lè máa rò pé ó ń fẹ́ síbi kan. Ọ̀yọ́ lè máa rò pé ó ń fẹ́ síbi kan. Ọ̀ṣun lè máa rò pé ó ń fẹ́ síbi kan. Èkìtì lè máa rò pé ó ń fẹ́ síbi kan. Èkó lè máa rò pé kò tí ì dọ́dọ̀ wa. Ẹ̀yin bàbá wa lẹ máa ń pa lówe kó tó ṣe bí òwe. Ẹ̀yin bàbá, ẹni igi gogoro má gúnni lójú, ẹni àtòkèèrè báyìí láti ń dọ̀jì ẹ̀. Ẹ má bínú pé mo ní dọ̀jì torí láti ń bẹ́ẹ̀ ni láti ń yẹ̀ ẹ́. Ọ̀rọ̀ yìí ó tojú sí ni o. Ọ̀rọ̀ yìí ó tojú sí gbogbo wa o. Ọ̀rọ̀ àwọn ará bí yìí, ọ̀rọ̀ àwọn ará bí yìí, ọ̀rọ̀ àwọn ará bí yìí, a ń fọwọ́ yẹpẹrẹ mú àwa Yorùbá, tó dẹ̀ jẹ́ pé ohun tó ń bẹ lókè àjà
ó ń dún kókókó. Ọlọ́run, afẹ́fẹ́ la sì rí yìí o, afẹ́fẹ́ ló sì ń fẹ́ o gbogbo ọmọ Yorùbá. Ìjì ò tí ì dé o, àmọ́ afẹ́fẹ́ ló sì ń fẹ́ báyìí o. Gbogbo wa ti ń pariwo, tíjì bá wá dé ńkọ́, kíjì má bá wa lè dé, ẹ jẹ́ ká tètè sáré tètè àwa Yorùbá ká ṣera wa lóṣùṣù ọwọ̀, ká gbàgbé gbogbo àwọn ìjà àsọ̀ ọ̀tẹ̀ tó wà láàrin wa. Ìjẹ̀bú ń bòǹdó jà, ẹ jẹ́ ká gbàgbé. Oǹdó ń b'Èkìtì jà, ẹ jẹ́ ká gbàgbé. Èkó làwa wà, àwa ò kì í ṣe ará ìlú òkè, ẹ jẹ́ ká gbàgbé. Ìbàdàn ni mí, mi ò kì í ṣọ̀yọ́, ẹ jẹ́ ká gbàgbé ẹ̀. Ọ̀ṣun ni mí, mi ò kì í ṣe Ìjẹ̀ṣà, ẹ jẹ́ ká gbàgbé o. Atẹ́gùn tó ń fẹ́ lọ́wọ́ ẹ̀ ó lágbára o, àyàfẹ́ni tí ò bá lójú, tí ò dẹ̀ létí. Mo dẹ̀ mọ̀ wípé gbogbo wa la ní ojú, la dẹ̀ ní etí, là ń gbọ́ ìró ìlù tó ń dún lọ́wọ́ báyìí. Kó má bàa dún àdúnfàyà, ẹ jẹ́ kí gbogbo wa ká ṣera wa lóṣùṣù ọwọ̀. Ẹ jẹ́ ká pa àrò àtọ̀dọ̀fin inú wa, ká ṣera wa lóṣùṣù ọwọ̀. Ẹ kúkú mọ̀ mí, èmi ọmọ yín, mi ò kì í ṣará social media, àmọ́ tó bá ti dé àwa sọ o. Ẹ mọ̀ mí o. Ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀. Ìjì ń bọ̀ o, ìjì ń bọ̀ o, ìjì ń bọ̀ o, ìjì ń bọ̀ o, ìjì ń bọ̀ o. Mo pariwo o. Àìrìnpọ̀ ejò olójọmọ ejò ń yà o. Tọ́ka bá ṣíwájú, tí paramọ́lẹ̀ tẹ̀lé, tí àgbàdún tẹ̀lé, bẹ́ẹ̀ ni tí òjòlá tó ṣe ọba ejò tó ń wọ́ bọ̀ lẹ́yìn wọn, kò má sí baba ńlá ẹni tó lè dojúkọ wọn. Àmọ́ ńgbà tó ń rìn pọ̀ ńkọ́, ẹ wo bọ́n ṣe ń pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Àìrìnpọ̀ ni o, kì í ṣe pé bí àwọn ará bíi lágbára jù wá lọ o, kì í ṣe pé àwọn ará bíi ní òye jù wá lọ o, kì í ṣe pé àwọn ará bíi lọ́gbọ́n jù wá lọ o, kì í ṣe pé àwọn ará bíi nímọ̀ jù wá lọ o. Mo bẹ̀ wá, àìrìnpọ̀ òun ló fẹ́ máa kó bá wa báyìí o, àwa Yorùbá. Oníkálukú wa ń ṣe tiẹ̀, oníkálukú rò pé kò tí ì dọ́dọ̀ wa. Ṣó dìgbà tó bá dọ́dọ̀ wa? Wọ́n ní ká gbé. Ṣó dìgbà tán bá gbé sí ẹ̀yìnkùlé wa? Àwọn ará bí tẹ̀ ń wò yìí, wọn ò lójú àánú o, wọn ò kì í ṣe ènìyàn gidi o. Mo kígbe tèmi tó o, mi ò lè sùn látijọ́ yìí, torí pé ọ̀rọ̀ Ọlọ́run ní agbára. Ẹni tọ́lọ́run bá fira ẹ̀wọ̀n tó fi òye hàn, á mọ̀ pé ó tó kí bẹ̀rù wà. Ohun tójú mi ń rí, mo bẹ̀ yín ẹ̀yin Yorùbá, àwa Yorùbá pàápàá jùlọ àwa youth Yorùbá. Lóòótọ́ education dá o, ó mú enlightenment wá, àmọ́ kò yẹ kí ó mú làákàyè wa kúrò. Ṣé mọ̀ pé tí wàhálà ẹ bá dé, ọrùn ọ̀dọ́ ló máa dé sí o. Àbáwọn bàbá wa tán ti dàgbà, ṣáwọn ló máa mú àdá àbí náà máa mọ̀bẹ? Àwa youth, mo ra ọwọ́, mo bẹ̀ yín. APC youth ni ẹ́, PDP youth ni ẹ́, APGA ni ẹ́, ACN youth ni ẹ́, gbogbo youth ilẹ̀ Yorùbá pátá. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbé òṣèlú sẹ́gbẹ́ o. Ọ̀rọ̀ òṣèlú kọ́ leléyìí o, ọ̀rọ̀ òṣèlú kọ́ leléyìí o. Ohun táwọn ará bí fi
gbọ́n jù wá lọ nìyẹn o. Àwọn ará bí ohun tó fi gbọ́n jù wá lọ nìyẹn o. Wọ́n máa ń fòṣèlú sílẹ̀, wọ́n á ṣe ohun tó yẹ kán ṣe. Tó bá dìgbà òṣèlú, wọ́n á padà sóṣèlú wọn. Ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀‐èdè wa, ẹ má jẹ́ kí òṣèlú kó pín wa sí méjì, ká má rántí ibi tá ti ń bọ̀, ká má rántí ohun tó ń dún níkọ̀kọ̀, ká má wá rántí afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́ yìí. Olúwa o, àwa ọ̀dọ́, àwa tá jẹ́ ọ̀dọ́, ẹ jẹ́ ká ṣí etí wa sílẹ̀. Ẹ jẹ́ ká wo ikú tó ń pojú gba ẹni lọ́wọ́lọ́wọ́ báyìí. Ǹjẹ́ òwe kọ́ ló ń pa fún wa báyìí? Àbẹ́ẹ̀rí tí gàngán jẹta, ẹlẹ́ẹ̀kelo, pa, ṣu, bẹ, ó má tutù, ẹlẹ́ẹ̀kẹta máa lélẹ̀ ìbẹ́lẹ̀kẹrin. Tí wọ́n bá ti rí i pé wọ́n ti fojú lé wọn ní kò gàngán, ṣàtúmọ̀ ibi tán tún bọ̀. Ǹjọ́ ṣàtúmọ̀ ibi tán tún gbé bọ̀ wá. Ìyẹn já sí pé ewu ń bẹ lóko lóńgẹ́. Lóńgẹ́ gangan fúnra ẹ̀ ewu ni o. Èmi ọmọ yín Olú, mo bẹ̀ wá, mi ò bá tọ̀tẹ̀ wá o, mi ò bá tìjà wá o, mi ò sọ̀rọ̀ sọ́ba o, mi ò sọ̀rọ̀ síjòyè o, mi ò bú ẹnikẹ́ni bí kò ṣe pé àsìkò èébú kọ́ leléyìí àwa Yorùbá, àsìkò ìjà kọ́ leléyìí àwa Yorùbá, ṣẹ́mọ̀ tán bá ti divide wa ta pín yẹlẹyẹlẹ, wọ́n máa wọlé wá, àsìkò ti súnmọ́ o, à ń sọ. Láti ìgbà tí mo ti wà níbi tí mo wà yìí, mi ò rò pé mo tiẹ̀ súnmọ́ ìròyìn wọn níṣẹ́jú kan rí, bí kò ṣe pé ọ̀rọ̀ Yorùbá ló wà nú ayé mi. Because ta ló máa lajúlẹ̀ kán máa pa àwọn èèyàn ẹ̀? Ṣé àwa máa torí pé àwa ò sí nílé, àwọn tá a fi sílẹ̀ sílé ńkọ́? Àbí a máa torí pé àwa wà lájò, àwọn ẹ̀gbọ́n, àbúrò, ẹbí ọ̀tún, ẹbí òsì ńkọ́, àwọn ìyàwó, àwọn ọmọ wa ńkọ́? Ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín ni, ẹ jẹ́ ká gbàgbé ọ̀tẹ̀, ẹ jẹ́ ká gbé òṣèlú sẹ́gbẹ̀ẹ́. Torí nígbà tí mo wà nílé, mo kọ́kọ́ ń ṣe ti APC nígbà yẹn, which is AD, ó yá join at the ACN. From there, ó yá cross the PDP. Àtótónu bó ṣe ń lọ, kò sáwọn ẹni tá a ṣiṣẹ́ fún, tá a bá jáde, gbogbo àwọn tó wà ń bẹ̀ léde. Ṣaṣíwájú làwa ò ṣiṣẹ́ fún ni. Bẹ́ẹ̀ ni. So àbí àwọn PDP la ṣiṣẹ́ fún? Láyé Jonathan, àwa àmọ́ gbogbo bá ṣe náà. Àmọ́ bá ṣe ń pariwo, àmọ́ àsìkò òṣèlú kọ́ lélẹ̀. Àwọn pípì wọn ò bá ẹ mọ̀ bí PDP ni ẹ, wọn ò bá ẹ mọ̀ bí APC ni ẹ, wọn ò bá ẹ mọ̀ bí APGA ni ẹ, wọn ò bá ẹ mọ̀ bí ACN ni ẹ, wọn gbogbo pátì tó bá yòówù kó wà, kò sílẹ̀ tó kàn wọ́n bí kò ṣe pé wọ́n fẹ́ wipe wa. Wọ́n fẹ́ wipe ọmọ Yorùbá. Ẹ má bínú. Wọ́n fẹ́ wipe wa. Kí náà dẹ̀ fẹ́ ṣe, kò ń ṣe, wọ́n lè má pa gbogbo wa bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá ti mú gbogbo àwọn abẹnugan, tí wọ́n bá ti mú wọn kúrò, ta ló fẹ́ dún mọ́? Torí kò yé àwọn èèyàn kan sọ pé kò possible, ìbáwọn náà ṣe rẹ̀ mọ́yé Yorùbá ni, tí wọ́n fẹ́ pa gbogbo wa. Tí wọ́n bá ti silent gbogbo àwọn speaker wa, kí ló tún kù? Yes. Tí wọ́n bá ti silence gbogbo àwọn speaker wa, gbogbo àwọn warrior wa, gbogbo àwọn olórí wa, àwọn headers wa, àwọn leaders wa, tí wọ́n bá ti silence wọn, kí ló tún kù? Ta ló fẹ́ jáde? Ta ló fẹ́ dún? Ohun táwọn ará abílẹ̀ fẹ́ ṣe nìyẹn o. Àsìkò ń bọ̀
ẹ jẹ́ ká gbáradì sílẹ̀ o, ẹ jẹ́ ká gbáradì sílẹ̀ o, ẹ jẹ́ ká gbáradì sílẹ̀ o. Ẹ jọ̀wọ́ gbogbo àwa youth, meeting tó bá yẹ ká ṣe lábẹ́lẹ̀ ẹ yẹ ká ṣe. Kò di dandan ká gbé meeting yẹn sórí social media. Lábẹ́lẹ̀ underground meeting wa kó máa lọ. Mi ò fẹ́ sòyìnbó, ẹ má bínú. Abẹ́lẹ̀ wa ìpàdé abẹ́lẹ̀ mi ò fẹ́ jẹ́ kí because ògiri létí. Ìpàdé abẹ́lẹ̀ ẹ jẹ́ kó máa lọ láàrin wa, ẹ jẹ́ ká máa fìfẹ́ bára wa lò. Gbogbo àwọn olórí wa tí ta mọ̀ pé wọ́n ní nǹkan lọ́wọ́ táwa gan dá mọ̀, torí nígbà tá wà nílé náà wọn kan ta mọ̀ tó jẹ́ bí olórí, ta máa lọ bá wọn pé báyìí ni báyìí ni báyìí ni. Àwọn náà máa ń listen sí wa náà. Mo rántí honorable ọ̀rẹ́ mi Jẹ̀lílì ní Yaba. Àìmọye àwọn ibi tó mú mi lọ, a máa lọ rẹ́lòmíì, a máa lọ nígbà yẹn. Èkó ni o, Oǹdó ni o, Èkìtì ni o, Ọ̀yọ́ ni o, Ọ̀ṣun ni o, gbogbo àpáta, Ògùn ni o. Àwọn youth wa pátá ẹ jẹ́ ká ṣara wọn jọ, ẹ jẹ́ ká máa ṣe meeting pẹ̀lú àwọn àgbàlagbà wa, àwọn olórí wa, àwọn ọba wa. Ohun tá a rí lélẹ̀ ìwẹ̀ ẹ̀yin bàbá, ohun tá a rí lélẹ̀ ìwẹ̀ ẹ̀yin màmá. Àwọn tá à ń sọ ẹ̀ wọn ò ní mọ bó ṣe lọ, wọn ò ní mọ pé àwọn ń gbé agbáradì, torí pé wọ́n máa dédé wọlé bí olè lóru ni o. Ṣé mọ̀ pé wọ́n wọlé wọ́n wọ̀. Tẹ́ bá rántí ọ̀rọ̀ mi nígbà tí Lagos rally tó kù ìwọ̀nba ọjọ́ díẹ̀ tí mo ní pé kóníkálukú di ìletò ẹ̀ mú, pé torí pé mò ń rí fìrífìrí pé àwọn kan fẹ́ wọlé, pé ká má fi lélẹ̀ tán. Òtútù wá báyìí o, òtútù wá o. Wọ́n ní ká má fi gbogbo ara sùn. Àwọn pípù yìí, ohun tó wà lọ́wọ́ wọn tán fẹ́ fi ṣọṣẹ́ ó ní agbára. Àmọ́ nítorí pé Ọlọ́run jogún ọgbọ́n ìmọ̀ àtòyè fáwa Yorùbá, Ọlọ́run dẹ̀ tó jogún àwọn nǹkan fáwọn bàbá wa. Ẹ má jẹ́ ká fi tẹ̀sìn ṣe, ẹ má jẹ́ ká fi tẹ̀yà ṣe, ẹ má jẹ́ ká fi ti òṣèlú ṣe. Ṣé rí o mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń sọ yìí, ẹ má jẹ́ ká fi ṣe o, mo bẹ̀ yín. Ẹ̀sìn ọ̀tọ̀, ẹ̀yà ọ̀tọ̀, òṣèlú ọ̀tọ̀, bẹ̀ alájọbí kan náà ni gbogbo wa o. Alájọbí kan náà ni gbogbo wa o. Àtiwọ ẹlẹ́sìn ìgbàgbọ́, àtiwọ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, ẹ jẹ́ ká parapọ̀ ká ṣera wa lóṣùṣù ọwọ̀. Àtẹ̀yin bàbá wa àbáláyé, ṣe mọ̀ pé àwọn àbáláyé náà oríṣiríṣi ọ̀nà ló pín sí. Bẹ́ẹ̀ ni àwọn babaláwo wà, bẹ́ẹ̀ ni àwọn ògbóni wà. Bátìrì mi ti fẹ́ lọ, ẹ jẹ́ n sáré mú ṣájà, bátìrì mi fẹ́ lọ. Bátìrì má lọ bátìrì. Ẹ ṣé ẹ̀yin bàbá mi. Mo sáré lọ mú ṣájà sí bátìrì mi, ó fẹ́. Ẹ̀yin bàbá mi, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, ẹ̀sìn ẹ má jẹ́ ká fi ṣe, ẹ jẹ́ kí gbogbo wa parapọ̀ ká ṣera wa lóṣùṣù ọwọ̀. Báwọn bàbá wa ṣe ṣe lọ́jọ́ kìíní àná tí ò bàjẹ́, alára ṣe tiẹ̀ kò bàjẹ́, ajérò ṣe tiẹ̀ kò bàjẹ́, ọ̀rọ̀gún ilé ìlà ṣe tiẹ̀ náà kò bàjẹ́. Ẹ̀yin bàbá wa lásìkò tẹ̀yin náà kò ní bàjẹ́. Bẹ́ẹ̀ ni kò ní bàjẹ́ o. Ẹ̀yin bàbá wa lásìkò tẹ̀yin kò ní bàjẹ́ o. Lẹ́yìn yẹn
mo wá lọ sí ọ̀rẹ́ ìlú Ìgàngán, Ìbàràpá méjèèje pátá. ẹ má jẹ́ ká dápá kan sí gbogbo Ìbàràpá méjèèje. ẹ parapọ̀, ẹ ṣera yín lóṣùṣù ọwọ̀. ogun ò ní kó yín lọ lọ́lá àwọn onílẹ̀, lọ́lá Elédùmarè ọba. ogun ò tún kó yín lọ lórúkọ Jésù. nítorí pé ohun tó ń ṣẹlẹ̀ sí Ìgàngán yìí ó jẹ́ ohun ìyàlẹ́nu fún èmi. ohun tó dẹ̀ jẹ́ ohun ìyàlẹ́nu fún mi níbẹ̀ ò jù pé kí ló dé ó ṣe jẹ́ Ìgàngán all the time. ẹ̀yin èèyàn mi, ṣé kò rú yín lójú ni pé ó ṣe wá jẹ́ Ìgàngán? ẹ bá mi tẹ like, ẹ bá mi tẹ like, ẹ bá mi tẹ like, ẹ bá mi tẹ love, ẹ bá mi tẹ like, ẹ bá mi tẹ love. ó ṣe wá jẹ́ Ìgàngán yìí ni àwọn ènìyàn yìí náà dojúkọ for now. ṣé kò yẹ ká fúnra ni? ó yẹ ká fúnra. ẹ̀yin ènìyàn mi, ó yẹ ká fúnra. ọ̀rọ̀ yìí ṣe wá jẹ́ Ìgàngán all the time. ó ṣe wá jẹ́ àwọn Ìbàràpá yìí náà fẹ́ máa face for now. kí ló fà á? jẹ́ ká tiẹ̀ ti bìṣáná kíyèsí ogun. torí pé àwọn ènìyàn wa, gbogbo àwọn agitators wa tó ń sọ̀rọ̀, mò ń listen sí wọn. Ọlọ́run á máa bá mi jogún ọgbọ́n ìmọ̀ àti òye fún gbogbo wọn pátá. torí pé gbogbo àwọn ọmọ Yorùbá kò sí èyí tí mo yọ kúrò, àti ọmọ ọkọ o àti èyí tó tún jọ ọmọ abo o, torí pé kò sọ ọmọ àlè. bẹ́ẹ̀ ni, ọmọ ọkọ ọmọ abo, kò sọ ọmọ àlè. tíyàn kan bá ní ọmọ àlè wà ń bì kan, irọ́ ló wà ń bẹ̀. kò sẹ́ni tó lè jábọ́ látọ̀run. Ọlọ́run mú wa gba inú ẹ̀dá jáde ni. so gbogbo apáta la níbi tá a ti ṣẹ̀ wá. ṣé kò yẹ kó rú wa lójú pé kí ló ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ Ìgàngán yìí? pé kí ló ń ṣẹlẹ̀? ṣé kò yẹ ká ti wò pé ọ̀rọ̀ Ìgàngán yìí ó mà fẹ́ gba àmójútó? ṣé kò yẹ ká máa wò pé kí ló fà á? ṣé kò yẹ ká ní ìfúnra pé ọ̀rọ̀ Ìgàngán yìí níbo kí ló fa kínní? torí èmi ń sùn, mo wò pé mo wòye, mo listen sí gbogbo àwọn ènìyàn bọ́n ṣe ń sọ̀rọ̀, most especially àwọn agitators wa. mo rí i pé wọn ò níbi kan tí mo rò pé ó yẹ ká tún lọ wò, tí mo rí i pé wọn ò wò. mo fẹ́ palẹ̀ láró, mo fẹ́ túbẹ̀ díẹ̀, lówe dẹ̀ ni máa fi tú. ẹ̀yin ò rò pé ará bí tí ọmọ wa tó lé kúrò nígbà yẹn, ṣẹ́yìn ò rò pé ará bí yìí ló ń fogun ja Ìgàngán ni? ẹ̀yin ènìyàn mi, ẹ bá mi láìkì ètò yìí, ẹ bá mi láìkì ẹ̀, ẹ bá mi láìkì, ẹ bá mi love, ẹ bá mi láìkì, ẹ bá mi love. ìwọ̀nba ènìyàn tó ń wò mí, ẹ bá mi láìkì, ẹ bá mi love. ṣé ẹ fúnra sí ará bí bàbá ta lé kúrò ní Ìgàngán? ẹ rántí pé ó lè jẹ́ agbódegbà fáwọn tó ń wọlé? àbẹ́ ẹ rò rárá ni? àbí ta ló wu ni? ta ṣí nìdí pé àfẹ́ rí ẹ ń bí? àbílí kò tiẹ̀ lè ní backup kankan? ṣé àrònú ẹ̀? torí mi rò lọ díẹ̀ ni o, mi ò sọ pé òun dandan, but èmi fòye, mo tún lọ sí side ibẹ̀ because ó ṣe jẹ́ Ìgàngán yìí all the time. ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀‐èdè, ẹ̀yin ọmọ bàbá mi lórílẹ̀‐èdè, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò, ẹ̀yin ọ̀rẹ́, ètò ààbò ìlú wa dọwọ́ wa o. à ń gbìyànjú, tán bá ní ká ṣe lè ìwọ̀nba tá a bá à ń bá wọn ṣe, à ń ṣe
àmọ́ ibi tá a bá dé ojúlalá kan fi ṣọ́rí. Ó gbà pé àwọn ẹ̀gbọ́n wa àbúrò wa tó wà nílé bàbá wa ìyá wa ẹ má sùn. Nílùú òyìnbó ń bí àwọn arúgbó wọn àwọn náà ń ṣiṣẹ́ fún ìjọba wọn nípa ètò ààbò. Tán bá rí nǹkan kíní báyìí tó kọjá wọn á ti pèjọba wọn. Tán bá rí fìrí nǹkan tó kọjá ládùúgbò wọn àbí níwájú wíńdò wọn wọn á ti pe ọ̀tẹlẹ̀múyẹ́ wọn á ti yé wa bẹ́yẹn. Àwọn arúgbó wọn oní ìjọba ń fún wọn lówó pé at least gbogbo irú nǹkan bẹ́yẹn. Ẹ̀yin arúgbó wa tẹ bá jókòó síta ohun tẹ bá rí tó bá kófìrí yín ẹ tètè ṣàlàyé ẹ̀ fún bí abáálẹ̀ níwájú bí abáálẹ̀ bóyá olórí ọ̀dọ́. Bẹ́ẹ̀ ni ẹ ṣàlàyé ẹ mà rí nǹkan bẹ́ẹ̀ bá rí mọ́tò gan tó wọlé tí ó jẹ́ tó ṣókùnkùn sí yín tẹ́ ń wò pé irú àwọn olówó àánú mọ́tò ẹ gbọ́dọ̀ chairman lọ ẹ lọ sọ fún. Ẹ gbọ́dọ̀ olórí ọ̀dọ́ lọ bí ẹ tẹ́ ẹ bá lè rìn ẹ ránṣẹ́ pé olórí ọ̀dọ́ ohun afurasí kan wọlé o ẹ jẹ́ kó yé ọ ká tètè tọkùn torí àwọn ará bíi kó tó di pé wọ́n wá ń kógun wọlé wọ́n ti kọ́kọ́ wá ṣe òfin tó wọ́n ti wá wọlẹ̀ wọ́n ti wá wẹnu ọkọ́ wọ́n ti mọ ibi ilé ọba wà wọ́n ti mọ ti ibi ilé ìjòyè wà gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn náà ti ṣe. Mi ò fẹ́ lo òyìnbó ẹ mọ̀ pé orí afẹ́fẹ́ lèèyàn wà. Wọ́n á ti ṣe òfin tó kan tó gbé ìgbésẹ̀ kankan nítorí pé wọn ò nífẹ̀ẹ́ jẹ́ wá ṣètùtù pé a ní gbòmìnira a máa gbòmìnira pé a ò ní bọ́ a máa bọ́ àmọ́ ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe kó bá má pẹ́ jù. Òun ni a ṣe ń pariwo síta ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀ ẹ jẹ́ ká gbé pátì sílẹ̀ for now. Ẹ má sọ àwọn kan pariwo nínú àwọn ọ̀dọ́ pé kò ṣẹlẹ̀ ẹ gbàgbé ẹ má máa sọ yẹn bẹ́ẹ̀ election wá bí kò ń ṣẹ́ni tó tẹ̀mí ẹ bá dìgbà election ló máa ṣe election ni. Ẹ ń pariwo pé kò ní ṣe election bẹ́ẹ̀ ni tó bá rí election ló máa ṣe election. Ìyẹn ò kàn wá ẹ jẹ́ ká gbàgbé election ló máa ṣe ẹ jẹ́ ká mọ ètò ààbò nílẹ̀ Yorùbá first nìyẹn nǹkan àkọ́kọ́ ètò ààbò. Ó sì ká máa pariwo pé kò ní ṣẹlẹ̀ kò ní síbò ní ọdún sósósósó ọdún kìíní kan ìyẹn kọ́ ló kàn. Tó máa ti pa ọ̀tá mi kó tó dìgbà yẹn kọ́ ṣé mo máa lè sọ pé kò ní síbò ni àbí ojú ìwọ tó ń wò mí. Tó bá ti pa ìkànnú wa ṣé ó máa lè sọ̀rọ̀ pé kò sí kìíní. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbé ti ìyẹn sílẹ̀ ẹ jẹ́ ká mú ètò ààbò lọ́kùnkúndùn kí gbogbo wa ká dúró wám ká dúró gẹ́gẹ́ bí akọni. Ẹ̀yin Ìbàràpá méjèèje ẹ ṣera yín lóṣùṣù ọwọ̀ tọmọdé ò bá tó ẹ jẹ́ ká wẹ́ni kúnra tọmọdé ò bá tó ẹ jẹ́ ká wẹ́ni kúnra ẹ jẹ́ ká ṣarawájọ ká lọ sí ọ̀dọ̀ wọn ọ̀tọ̀kùlú. Àwọn Ọlọ́run pèsè fún wọn ní ajé lọ́wọ́ gbogbo nǹkan tán bá lè fi support ẹ̀yin olórí ọ̀dọ́ fún ètò ààbò ẹ jẹ́ ká ṣe torí pé mo ṣì ń bọ̀ wá a máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ o mákàndínlẹ́ dárúkọ orúkọ Ìbà lásán. So gẹ́gẹ́ bí nǹkan tí mo ń sọ ẹ̀yin Ìbàràpá méjèèje ẹ ṣara yín jọ ẹ fìfẹ́ bára yín lò ẹ má jẹ́ kí owó dìjà alẹ̀ tá a bá rí ibi tówó ti wọlé ẹ má jẹ́ ká jẹ́ kó dìjà alẹ̀ ká mójútó ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ ohun tó bá yẹ ká nílò bó jẹ́ àgbàdo la nílò láti dà á lẹ̀ fún wọn karówó tá a máa fi rà á bó jẹ́ ẹ̀ka bàbà ó ti yé yín bẹ́ẹ̀ yẹn ká lè rówó rà á ẹ jẹ́ ká máa ṣètò yẹn sílẹ̀ torí pé ó ń bọ̀ àwọn làǹdẹ̀ẹ̀dẹ̀ ó ń bọ̀ o èmi ọmọ yín máa tún sọ fún yín pé ó ń bọ̀ o àmọ́ ńgbà tí n bá máa wá padà wá
a kíra wa kú oríire pé a ti jàjà ṣẹ́gun ni lórúkọ olúwa elédùmarè ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. A nífẹ̀ẹ́ jẹ́ ẹnìkankan ṣoṣo nínú àwọn ọmọ Yorùbá ṣètùtù mọ́ lórúkọ Jésù, torí pé ó ń gbomijé lójú mi. Gbogbo yín lẹ mọ̀ nígbà tí mo wà nílé, èmi gbogbo nǹkan tó bá ti ń jọmọ́ ìnira ká máa ní ẹnì kejì lára àbí ká máa rẹ́yàn jẹ, ó máa ń jẹ́ nǹkan tó ń dùn mí o. Àìmọye oníkálukú lè má máa sọ ìdojúkọ ẹ̀, àìmọye ìdojúkọ mi. Ìgbà tí mo wà nílé kólé, wọ́n ti fẹ́ sún mi ládìpọ̀ rí lórí pé ká gbèjà ká má èèyàn jẹ. Bó tilẹ̀ yẹ pé àwọn tí mo gbèjà náà lọ́jọ́ náà lọ ńgbà tó di wàhálà wọ́n sá, èmi nìkan ló kù. Àmọ́ Ọlọ́run gbé mi lékè lọ́jọ́ náà, mi ò lè gbàgbé. Bẹ́ẹ̀ mélòó ṣé inú mọ́tò ń gbà mí ní kí ìyànjẹ fẹ́ ṣẹlẹ̀ àbí oríṣiríṣi. Oníkálukú ló mọ irú ẹ̀dá tọ́lọ́run dáhùn. Èmi ò fẹ́ kí wọ́n máa yan ọmọlàkejì mi jẹ. Even though sef àwọn tí ò tiẹ̀ ń ṣọmọ wa, tó ń ṣọmọ ẹ̀jẹ̀ wa, tó bá ń ṣẹlẹ̀ inú mi ojú mi ò gbà á ń bọ̀ lọ sí àwọn tó jẹ́ ọmọ Yorùbá, àwọn ẹ̀gbọ́n mi, àwọn ìyá mi, àwọn bàbá mi, àwọn àbúrò mi, àwọn ọmọ mi, káwọn kan wá máa pa wọ́n bí ẹni pé ṣinṣin. Ẹ̀jẹ̀ wa bà wọ́n lẹ́rù. Tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ọmọ ènìyàn, tá bá rí ibi tí wọ́n pa ènìyàn sí, tá bá rí ẹ̀jẹ̀ ọmọ ènìyàn, orí ènìyàn á wú. Àmọ́ orí àwọn ènìyàn wú mọ́, nítorí pé ẹgbẹ́ òkùnkùn, ẹgbẹ́ rádaràdàn ti bà ilé ayé jẹ́. Wọn ò fẹ́, kò kàn wọ́n. Mọ́ pa mẹ́sàn-án, mọ́ pa mẹ́wàá. Ẹlòmíì gan lè fẹ́ máa mú búrẹ́dì kó máa fi kan ẹ̀jẹ̀ kó máa jẹ, níbi tí àwọn ènìyàn ya ọ̀dájú dé. Ẹdìẹ agídí máa fi ń pẹ ẹdìẹ jẹ, tí ò bá yẹ pé torí pé Ọlọ́run pa wá láṣẹ pé ká máa pa jẹ. Agídí mo lè fi pé mo pẹ ẹdìẹ. Mi ò tí ì dá pé ewúrẹ́ rí láyé láti mo ti bí mi. Ewúrẹ́ mi ò dá parí. Èyí tán ní ká pa nílé àná gan mo sanwó ni. Táwọn àna mi bá ń wò mí báyìí, wọ́n á mọ̀ mo sanwó pa á ni. Mi ò lè dá mú ọ̀bẹ kí n sọ pé mo fẹ́ pa ewúrẹ́. A máa sọ àwọn ènìyàn olórí burúkú, àwọn ènìyàn aláyébàjẹ́, wọ́n mú ẹ̀dá ẹgbẹ́ wọn, wọ́n á dẹ̀ kì í mọ́lẹ̀, wọ́n á dẹ̀ pa á. Olúwa mà bí yín o. Olúwa bí yín. Olúwa bí yín o. Gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń fẹ́ jẹ àwọn ènìyàn ṣètùtù, Ọlọ́run máa bí yín o. Ọlọ́run máa bí yín, nítorí pé Olúwa ò lọ́wọ́ sí. Gbogbo orí tẹ́ tàjẹ̀ sílẹ̀, ó máa dojú ìjà kọ yín. Bẹ́ẹ̀ ni, tabadẹ̀rẹ́ ni tó ń gbàbọ̀dè nínú àwọn ọmọ Yorùbá náà tó ń jẹ́ kí gbogbo nǹkan yẹn máa ṣẹlẹ̀, ọ̀run máa bí yín o. Ìṣẹ̀dálẹ̀ máa bí yín, àwọn alálẹ̀ máa bí yín, nítorí pé Olúwa ò lọ́wọ́ sínú ìbàjẹ́. Ìbàjẹ́ leléyìí. Èé ṣe ká máa pa àwa ènìyàn bí ẹni pẹran. Àwọn tó ń pẹran lába tí ọ̀gàn wọn ń ṣàánú ẹran míì gbà míì, wọ́n máa ló lẹ́wà, wọ́n máa fi sẹ́gbẹ́. Wọ́n mélèé tó yẹ pé ara ẹ̀ ò dá wọn pa á. Ká máa sọ pé ènìyàn ẹ̀dá ẹgbẹ́. Ẹ̀yin Yorùbá, ẹ jẹ́ ká ronú. Ẹ jẹ́ ká ronú o. Ẹ jẹ́ ká ronú. Ẹ jẹ́ ká ronú. Ìyẹn lọ, ó ti lọ bẹ́ẹ̀ yẹn, torí pé mo ò fẹ́ pẹ́. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ Ìbà Gani Adams lógún ọ̀fẹ́ o. Ẹ wo ọ̀rọ̀ Ìbà, ẹ má jẹ́ ká máa gbé gbogbo ọ̀rọ̀ pátá ká máa sọ pé Ìbà Gani Adams, Ìbà Gani Adams, Ìbà Gani Adams. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ronú pé Gani Adams òun kọ́ ló fi ra ẹ̀ síbẹ̀. Gani nígbà tó ṣì wà ní olórí OPC, ẹ̀rí pé ó máa ń yá fún láti dìde pé òun fẹ́ ṣe rally, òun fẹ́ ṣe kíní kan, òun fẹ́ ipò kó ń ṣòun ló fi ra ẹ̀ síbẹ̀. Kò kàn lè dédé dìde bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ máa lọ jakiri, àbí kó torí pé bí àwọn ṣe kíní kan kó dẹ̀ bẹ̀rẹ̀ sí kó easy. Èèyàn kan ló fi síbẹ̀. Tá bá tiẹ̀ fẹ́ jẹ́ kí Ìbà kó ṣe nǹkan kan fún wa, ẹ wò èèyàn kan, ẹ mọ̀ pé wọ́n ní ẹni tó bá ti lókùn nídìí ó lẹ́ni tá à ń sábà. It's better ká wá tọ̀ Aláàfin lọ, tó bá yẹ pé àti ẹ̀fẹ́ kí bá ṣe nǹkan kan àbí à ń expect ó yẹ kó ṣe nǹkan kò ṣe.
ìdí tí ò fi ṣe é yẹn ẹ jẹ́ ká tọ́ ẹni tó fún lóyè lọ pé bàbá ohun tó ń ṣe wá ìyá ṣé bẹ́ẹ̀ ṣe máa wò wá lélẹ̀ ààrẹ ń wò wá kò dá sí ẹ̀yin kan tẹ́tù yé bàbá wa ẹ̀ ń wò wá bàbá kí ni ká ṣe ẹ jẹ́ ká gbọ́ ohun tágbàlagbà máa sọ ká gbọ́. So mi ò fẹ́ ká máa criticize ààrẹ too much ká máa sọ pé ààrẹ lọ́tún ààrẹ lósì torí pé oníkálukú ló ní ọjọ́ ìwúlò títí ẹ̀. àìmọye ṣé most of àwọn tó ń pariwo tá bá gbé àdálé wọn lọ́wọ́ ṣán lè lò ní. gbogbo àwọn yúùtù tèmi tá jẹ́ gbẹ̀mí sàwáwù mi tí wọ́n ń pariwo èmi tá bá mú ọ̀bẹ lé wọn lọ́wọ́ wọn lè fi kọ́ ebè ọkọ́ wọn lè fi kọ́ ebè. àwọn èèyàn wa tó jẹ́ pé ọlọ́run tó dá fún wa ẹ jẹ́ ká máa bá ṣe máa kẹ́ wọn gbà míì kò ń ṣe gbogbo ẹ̀ ló di pé ká máa lágbájá kò ní ìdí. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín kọ́ mi ibà kò gbé nǹkan kan fún mi mi ò mọ ibà ju pé mo mọ̀ àṣẹ ààrẹ ọ̀nà kakanfò lọ. a lè ti ríra wọ́nà wọn bẹ̀ kò mọ̀ mí bọ̀ kò ń ṣe pé bí mò ń jà fún àbí mò ń gbèjà àbí mo sọ pé ohun tó ṣe ó tó àbí kò tó bẹ̀ ohun tèmi ń jẹ́ kó yé wa ni pé ẹ má jẹ́ ká máa wo ipò tó wà yẹn and ká tún máa rántí pé even though ẹni tó jẹ́ warrior tiwa tí gbogbo wa mọ̀ tí wọ́n ń wá kiri ń sìn gbogbo wa la mọ̀ pé òun fún ara ẹ̀ ẹ̀yin náà ẹ wo náà ṣé kò dúró fún wa tó ni ẹ wo nǹkan tó ń ṣe fún náà ṣé ẹrù àbòrò kó sá lọ ó forí ara ẹ̀ pamọ́ náà nì náà bẹ́ẹ̀ náà ni ibà yẹn mo ti sọ rí mo ní abẹ́ mọ̀ pé ibà ti ṣẹ̀wọ̀n ó ti lọ remind close to 2 years lórí ọ̀rọ̀ ìjàngbara yìí abẹ́ mọ̀ ni mo ti sọ rí náà ọgbọ́n ni oníkálukú fi ń ṣe ìjọba tá a wà yìí ìjọba tá a wà nínú ẹ̀ yìí ìjọba okú ni kò sẹ́ni tó máa bí wọ́n Allah nìkan ló lè bèrè Allah nìkan ló lè bèrè o kò sẹ́ni tó tún lè bèrè lọ́wọ́ torí pé ta ló fẹ́ mú ìjọba àwọn agbẹjọ́rò ta ní àwọn alákíkanjú agbẹjọ́rò ta ní wọn kàn máa gbìyànjú tiwọn náà ni tíjọba bá sọ̀kàn fún wọn ni tí ò bá fẹ́ dá wọn lóhùn kò dá wọn lóhùn nìyẹn. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ jẹ́ ká fa àwọn ọmọ wa mára torí ọjọ́ tó ń bọ̀ tí mò ń sọ fún yín ọjọ́ ń bọ̀ o ẹ jẹ́ ká fa wọn tiwa ẹ jẹ́ ká máa fa wọn mọ́ra mi ò ní tán bá ṣẹ̀ wá ká má sọ pé wọ́n ṣẹ̀ wá o mi ò sọ pé tán bá tiẹ̀ ṣẹ̀ wá ká má sọ pé wọ́n ṣẹ̀ wá kó wa bẹ̀ kó ń ṣe pé ká wá kó ọ̀rọ̀ wọn lẹ́nu bí ẹni jẹṣu ká máa ṣe bó ṣe wù wá. ewúrẹ́ ọmọ tiẹ̀ fún lọ́mù àwọn arábí ló ń jẹ́ bẹ́ẹ̀ abẹ́ẹ̀ rí wọn ni èèyàn mélòó náà ti gbénu wọn báyìí pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe èèyàn mélòó náà ti mú abẹ́rù pé wọn ò lágbára àti mú wọn ni bẹ́ẹ̀ wọ́n tọ́jú ọmọ tiwọn torí ọjọ́ wo náà ṣe ń tọ́jú ọjọ́ tó ń bọ̀ iná náà ṣe ń tọ́jú wọn sílẹ̀ ẹ jẹ́ káwa náà tọ́jú àwọn ọmọ tiwa àwọn bàbá tiwa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa ẹ jẹ́ ká tọ́jú wọn torí ọjọ́ tó ń bọ̀ iná ni oníkálukú ló máa wúlò èyí tó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán máa wúlò èyí tó ń rojọ́ lórí rédíò máa wúlò èyí tó wà nínú ilé tó ń dúró gẹ́gẹ́ bí àwọn ajìjàǹgbara wa ó máa wúlò tiwọn kò sẹ́ni tí ò ní wúlò àwọn ìyá wa gan tó ń dáná fún wa lé máa wúlò tó bá dọjọ́ yẹn kò sẹ́ni tí ò ní ìwúlò títí ẹ̀ èṣìṣìn tọ́lọ́run dá ní ìwúlò títí ẹ̀ èèrà dẹ̀ ní ìwúlò títí ẹ̀ oníkálukú ló ní purpose tọ́lọ́run dá fún. mo bẹ̀ yín torí ọlọ́run mo bẹ̀ yín torí elédùmarè àwa yorùbá ẹ jẹ́ ká ronú àwa yorùbá ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀ àwa yorùbá ẹ jẹ́ ká ṣera wa ní ọ̀kan ìṣọ̀kan ló tọ́ o bẹ́ẹ̀ ni lórúkọ jésù ìjì tó dúró síwájú yìí kò ní fẹ́ wa lọ lórúkọ jésù látìlẹ́yìn ànábì muhammad sallallahu alayhi wa sallam ìjì tó ń bọ̀ yìí kò ní dì wá mẹ́rù lọ lórúkọ jésù látìlẹ́yìn jésù kristi ìjì tó ń bọ̀ yìí sẹ́
gbogbo àwọn ọmọ Yorùbá mo kó gbogbo wa sí abẹ́ ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù kó bò wá mọ́lẹ̀ nítorí pé Olúwa sọ lórí igi àgbélébù, bẹ́ẹ̀ ni ó ní ó ti parí, aṣọ tẹ́ḿpìlì ya. Tó bá jẹ́ bẹ́ẹ̀, gbogbo ogun tó dúró sọ́ọ̀kan tó ń bọ̀ yìí, Olúwa ya ọ́ dànù ìwọ ogun náà. Èdùmàrè ya ọ́ dànù ìwọ ogun tó ń bọ̀, torí ìjì ń bọ̀, ẹni tó bá ní kò ní dé irọ́ ló ń pa. Ẹ jẹ́ ká múra wa o, ẹ jẹ́ ká múra wa lẹ̀ o, ẹ jẹ́ ká múra wa lẹ̀ o, ẹ jẹ́ ká fìfẹ́ bára wa lò. Ẹni tó bá gbọ́ tàbí méjì mẹ́ta ń bì kan, ẹni tó bá rí fìrífìrí, ẹ jọ̀ọ́ ẹ má fi pamọ́, ẹ sọ síta. Ẹ jẹ́ ká ṣíra wa létí, ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ láti lè gbé gbọ́ ọ̀rọ̀. Mo dẹ̀ bẹ̀ yín, ẹ̀yin tẹ́ ń wò mí, torí pé mi ò fi bẹ́ẹ̀ ní èrò púpọ̀, ẹ bá mi share kó jẹ́ pé wọ́n á lè rí ìkan tàbí méjì, wọ́n á lè mú níbẹ̀. Ẹ jọ̀ọ́, ohun tí mo pàápàá tó gbé mi wá, ẹ mọ̀ pé mo máa ń sọ security yìí náà ni o. Ààbò lórí wa, ààbò lórí àwọn ẹbí wa, ààbò lórí dúkìá wa, ààbò lórí ọba, ààbò lórí ìjòyè, ààbò lórí ọmọdé, ààbò lórí àgbàlagbà, ààbò lórí ọkùnrin, ààbò lórí obìnrin, ààbò lórí àwọn àlejò tó ń bá wa gbé gan. Àwa Yorùbá afọwọ́ gba gbogbo ènìyàn mọ́ra. À ń ṣe ẹranko, à ń ṣẹni tí ò nífẹ̀ẹ́ ènìyàn. Òun dẹ̀ lọ́lọ́run fi ń dúró tì wá, òun lọ́lọ́run fi ń rán àwọn àyànfẹ́ ẹ̀ dìde, òun lọ́lọ́run fi ń gbé àwọn wòlíì ẹ̀ dìde tán súre fún wa, òun lọ́lọ́run fi ń gbé gbogbo àwọn ẹni mímọ́ tó ń gbé wọn dìde tán fi fi ìmọ̀ wọn tán fi ń ṣọ̀kan pẹ̀lú wa. Àánú Ọlọ́run ò dẹ̀ ní fi gbogbo wa sílẹ̀. Àmín, àmín, àmín àṣẹ. Eléyìí tí mo fẹ́ fi ṣe àkágbá tí mo fẹ́ fi kó gbogbo ẹ̀tọ́ ńlẹ̀, òun lọ̀rọ̀ àwọn bàbá àwọn tó pera wọn ní olóògùn, àwọn ẹgbẹ̀dì olóògùn wa tó jẹ́ pé wọn ò rí bí display mọ́, orí afẹ́fẹ́ lókù tán ti ń display, ibẹ̀ náà ti ń fẹ́ jẹ́ ká mọ̀ pé àwọn olóògùn. Ọ̀rọ̀ àwọn ẹ fẹ́ sọra yín di àwọn wòlíì Báálì tán ń kóra wọn wá sí orí ẹ̀rọ amóhùnmáwòrán tán fi ń gbá àwọn ènìyàn, tán fi ń kó àwọn ènìyàn lówó lọ, tán ò ní ṣọ́ọ̀ṣì, àmọ́ ṣọ́ọ̀ṣì wọ́n ní bíi 7 acres sórí social media tán fi ń ṣe ṣọ́ọ̀ṣì. Wọn ò ní ṣọ́ọ̀ṣì o, wọn ò nílẹ̀ ṣọ́ọ̀ṣì, wọn ò mọ̀ wọ́n ní pásítọ̀ níta o, bẹ̀tì wọ́n gbéra wọn wá sórí social media, wọ́n wá ní ṣọ́ọ̀ṣì bíi 7 acres, ṣọ́ọ̀ṣì wọn gan tún di ojú Redeem Camp lọ. Ministry wọn tán gbé wá sórí social media, tán ń dààmú àwọn ènìyàn, tán exalt owó lọ́wọ́ àwọn ènìyàn. Ẹ̀yin tẹpẹ́ra yín ní babaláwo àtẹ̀gbẹ̀dì, ẹ̀yin náà tún kóra yín wá sórí afẹ́fẹ́. Ẹjọ́ ṣáwa nìkan la ní nǹkan ni nílẹ̀ Yorùbá, ṣáwa ní gbogbo àgbáyé, ṣáwa nìkan la lóògùn ni? Àbẹ̀rù pé àwa Yorùbá nìkan la lóògùn? Àbí kí náà pè níta nílẹ̀ India? Ṣáwa nìkan lẹ́rù pa lóògùn? Kí ló ṣe wá náà? Àwọn kí ló tiẹ̀ ok, tábà tiẹ̀ sọ pé láyé àwọn bàbá wa kò tí ì sí social media, àwọn bàbá wa mélòó lẹ́rí tán sọ ìbàǹtẹ́ tán ṣìkúlẹ̀ tán rìn kiri àdúgbò pé àwọn lóògùn? Ẹ jẹ́ ká gbọ́ náà. Ẹ̀yin ẹgbẹ̀dì olóògùn wa ni mò ń sọ o, ẹ̀yin babaláwo tẹ́ ń kóra yín wá sórí social media. Mi ò sọ àwọn babaláwo tọ́lọ́run rán o, mi ò sọ àwọn wòlíì tọ́lọ́run rán o, mi ò sọ àwọn pásọ̀ tọ́lọ́run rán o, mi ò sọ àwọn àáfàá tọ́lọ́run rán o. Àmọ́ ẹ̀yin tẹ́ rò pé ẹ ṣáàfẹ́ máa àṣehàn. Ògbón tí eléjùwà tó jogún fáwọn ọmọ Yorùbá, gbogbo ẹ̀ lẹ kó sínú afẹ́fẹ́ tẹ wọ́n fi ń ṣàṣẹwọ́n. Ẹ wo bá ṣe treat wa níjọ́ rally Lagos State, ṣé bó ṣe yẹ kán ṣe wá nìyẹn? Ohun táwọn bàbá wa ní sábẹ́ aṣọ tán fi ń jẹun tó jẹ́ pé wọ́n fi ń bá fẹ́fẹ́ rìn. Bẹ́ẹ̀ ni ẹ̀yin bá fẹ́fẹ́ rìn ni. Àwọn bàbá wa ń bá fẹ́fẹ́ rìn, wọ́n lọ ń ṣe mítìn láyé ìgbà yẹn láti ìlú odi sí ìlú odi, wọ́n á bá afẹ́fẹ́ lọ. Kí náà pè ní kánàkò? Kò ń ṣe àwọn bàbá wa yìí náà ló lò ní. Àwọn bàbá wa kan wà tó yẹ kí wọ́n fẹsẹ̀ rìn láti bẹ̀ lọ sí Mẹ́kà láyé àtijọ́ náà, ṣe bá gbọ́ sórí.
kílẹ̀ yìí tí ì ní ẹ jẹ́ kí social media sinmi, ẹ jẹ́ káwọn èèyàn sinmi, ẹ̀yin ní Facebook, ẹ̀yin ní Instagram, ẹ̀yin ní gbogbo everywhere ẹ kàn ń display aṣọ oògùn, ẹ ń display oògùn, ẹ ń display àdó. ṣé ẹ yọ owó tó ń ṣà nínú ìsàlẹ̀ omi tó ń so mára aṣọ, àbí kèrègbè àdó kékeré tó ń ká lóko tẹ̀yìn tẹ kó sára tẹ da ọ̀lì dúdú sínú ẹ̀ tẹ́ jẹ́ ká sinmi. ẹ má jẹ́ ntọ̀ yín, mi ò ní kó sóògùn, mi ò ní ọlọ́run jogún nǹkan fáwọn bàbá wa tó dẹ̀ wà tó dẹ̀ sì máa wà títí lọ láéláé. àmọ́ àwa ọmọ ayé ìsìn kí ló ń ṣe wá náà tó jẹ́ pé ẹni nǹkan kékeré báyìí tata bá ti ìdí dẹ̀ nìyẹn táwọn bàbá wa táwọn ṣe fi gbogbo ẹ̀ lé wa lọ́wọ́. kò ń ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn bàbá wa á da fẹ́fẹ́ wọ́n á dẹ̀ da inú gbó láàmú, gbogbo wọn á dẹ̀ sùn wá sùn lọ, á dẹ̀ kó kẹṣẹkẹṣẹ wọn á kó sí wọn láàrin. mo rántí ọmọ Oǹdó ni mí, Oǹdó ni mí, mo gbọ́njú mo gbọ́nú ìtàn dèní kíní yẹn sì wà nílé wa lóńdó. àwọn ọmọ Oǹdó Yorùbá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rò mí àká gbọ́ mẹ́tò. ó ti yí wuli bàbá mi lóńdó ń bẹ̀. à ń kíyàn mí ní gòlè dówá olíwa náà yéègì bàbá mi dóráyé. ìgbálẹ́ni ṣíó bẹ́ yé ó ti rókè ní dọ́là. àádẹ́ pàṣẹ àwọn lẹ́ni dẹ̀ mú gbálẹ̀ ẹ̀yìn dẹ̀ bẹ̀ sí gbálẹ̀ ẹ̀yìn bẹ̀ sí gbálẹ̀ àwọn gbálẹ̀ ní ti gòjò mọ́dà mú wọn. èdè agbá kan yẹn ṣe bí agbá kan yẹn kéṣe wa dóró wẹ̀ pé ẹ padà ronú àtọ̀dọ̀ finú wa dátì ẹ̀fọ́ kéṣẹlẹ̀ sí wa ẹ̀ ń pa wá lójoojúmọ́ ìwọ kan rí bẹ̀ kan wé kú agbádá òkè lórí social media wé wọ lóògùn. àwọn ọmọ náà gbé màmú yẹn díẹ̀. ìdígbé bá ní ẹ̀rọ ẹ̀dà nífẹ̀ẹ́ ẹ̀rọ ẹ̀dà níwò ẹ̀ dúwọ́ wa mú gbé ní ẹ̀rọ dó fọwọ́ ti rí mú. dígbé bá fún ẹ̀dọ́ bá ní ẹ̀rọ dó ronú ẹ̀dọ́ ṣẹ̀rọ ẹ̀dẹ̀rẹ̀ mú rọ ẹ̀dọ́ má kú. wọ́n rí rí kan wọ́n mú gbéná lẹ̀ wọ́n pa ìwé ṣàbáyé yóò fọwọ́ wò ti rẹ̀ rọ̀ mú. náà kó gègé wọn ẹ̀yin bàbá mi tẹ Oǹdó ìjìnlẹ̀ ni mo sọ yẹn ibi tá ti bí mi ni mo sọ yẹn. tí ìgbín bá tó bá yẹ pé lóòótọ́ lórí ẹ̀ jẹ́ rọ̀ tó jẹ́ rọ̀ òun ò ṣe fi rọra iná ìwọ wá bọ́ síta wá mú gbin oní odò tó tíró tó wá ń pariwo ẹnu. ìbálẹ̀rọ̀ ẹ̀ abọ́ síta ẹ̀rí mú. mo bẹ̀ yín mo fẹ́ sọ̀rọ̀ sí yín àmọ́ kò ń ṣẹ̀yìn bàbá wa mo sọ̀rọ̀ sí bí kò ṣe pé àwọn tó ń pé awo léke ẹ̀dẹ̀ fẹ́ bà gbogbo nǹkan jẹ́. ṣé gbogbo nǹkan ní social media ni? ẹlòmíín náà tún wá sórí social media kò ní mọ bó ṣe máa sọ̀rọ̀ á fọ́ gbogbo gbáyénga dáadẹni tá à ń lé kiri. mo bẹ̀ yín lóòótọ́ bó ṣe dùn tó ẹ̀rọ tá à ń wò ó dùn ó jẹ́ kí a lè tètè gbóhùn ara wa ká tètè mọ ibi tá à ń lọ ó dùn bẹ́ẹ̀ náà ló ní aburú títí ẹ̀ bẹ́ẹ̀ náà ló níbi tó burú sí tó mi ò fẹ́ máa fi gbogbo kéèyàn atẹ́gùn ègbé ògiri létí ẹ yẹ ká máa bára wa sọ èdè wa yìí ká yé má rí wa mú ògiri létí ẹ ṣe ẹ pariwo lé ní ẹ kó àdó wá sórí afẹ́fẹ́ ẹ kó iyì jàkárì wọ̀ wá ẹ bẹ̀rẹ̀ sí pé nǹkan tí ẹ mọ̀. ẹ rántí ìtàn bàbá ní nígbò Oǹdó ẹ̀dà rántí ẹ̀. kéṣe náà dẹ́dẹ́dẹ́dẹ́ tá a lè yára wa ní lọ létí ọ̀rọ̀ ṣáwa nìkan ni tó bá yẹ pé lóòótọ́ lẹ ní nǹkan lọ́wọ́ ṣé ohun tó ṣẹlẹ̀ ní gangan ṣé kò tó káwọ́ ká sa nǹkan síbẹ̀ ni
ká dá ìkorò sínú afẹ́fẹ́ kó lọ fẹ́ lù wọ́n ni tó bá pẹ́ lóòótọ́ nìkan wà gẹ́gẹ́ báwọn bàbá wa ṣe ní lọ́jọ́ náà lọ́hùn. à ń gbọ́ gbogbo wa sọ ìtàn Àgbẹ́kọ̀yà à ń sọ sítórì Àgbẹ́kọ̀yà yẹn fún wa ṣe bó ṣe rí nìyẹn. mo bẹ̀ yín ẹ̀yin bàbá mi, mo bẹ̀ yín ẹ̀yin ìyá mi, mo bẹ̀ yín ẹ̀yin ẹ̀gbọ́n àtàbúrò mi, Olúwa wà pẹ̀lú yín o, ọ̀run á dúró tì yín. Ojú òní mọ́ kẹsẹ̀ má rìnà gìrìgìrì, ọ̀nà gìrìgìrì á máa rẹ́yìn ẹni tí ń rìn o. Gbogbo ọ̀tá tó bá ní ká má délé la ò ní dé bá o, èyí tó bá ní ká má tó padà wá àwọn là ní rí mọ́. bẹ́ẹ̀ ni, nítorí pé kí ni Ọ̀rúnmìlà ṣe tiẹ̀ ó yé o, àwa náà ṣe tiwa á yé. bẹ́ẹ̀ ni ẹ̀yin wòlíì wa, ẹ̀yin pásítọ̀ wa, àwọlá Jésù Kristi lórí igi àgbélébù ó kún fún gbogbo wa. bẹ́ẹ̀ ni ó ti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa, ó ti kó lọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. bẹ́ẹ̀ ni ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ o lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. ní fojú sunkún ọmọ wa o lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. ní fojú sunkún aya wa o. èní lọ́jọ́ ìsinmi ní òwúrọ̀ yìí, Ọlọ́run á fi ìsinmi sínú ayé wa o. ìsinmi á bá wa, ìsinmi á bọ́mọ wa, ìsinmi á báya wa, ìsinmi á bọ́kọ wa. Ọlọ́run á jogún ìsinmi fún gbogbo àwọn ẹbí wa pátá, gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tá pẹ̀ka sí, ìsinmi á máa bá wa gbé lórúkọ Jésù. nítorí pé nígbà tó Olúwa parí iṣẹ́ ó sinmi. bẹ́ẹ̀ ni nínú èní ọjọ́ Sunday a kò fún ẹnikẹ́ni láti ṣiṣẹ́ bí kò ṣe pé láti yin Ọlọ́run, ká fi ògo fún, ká fi èyìn fún, ká dẹ̀ wọ aṣọ tó wà òkè, kíyàwó wa dáná fún wa àtàwọn ọmọ ká jẹun, ká máa yin Olúwa. nítorí pé ọjọ́ ìyìn lélẹ̀ a máa yin Ọlọ́run ní ọjọ́ àánú ni, ọjọ́ ìsinmi ni, téèyàn ń sinmi lórúkọ Jésù. gbogbo agbára tó mú ní sinmi, bẹ́ẹ̀ ni tí ó mú ogun kúrò nínú ayé ènìyàn, irú agbára bẹ́ẹ̀ á wọnú gbogbo àwọn ọmọ Yorùbá. àwọn ọmọ Yorùbá ni mo gbàdúrà yìí fún. bẹ́ẹ̀ ni àwọn ọmọ Yorùbá, torí pé ètò tí mo ṣe ètò Yorùbá ni, àwọn ni mo ṣe àdúrà yìí fún. mo gbàdúrà lórúkọ Jésù Kristi. bẹ́ẹ̀ ni a tún fojú sunkún ara wa mọ́. ẹnikẹ́ni tó bá kú ó máa fọwọ́ rọrí kú ni, ikú alẹ́ lókù tó ní kálukú máa kú, nítorí pé kò sẹ́ni tí ò ní kú o. kò kú mọ́ kan ò sí, gbogbo wa la níbi ire. àmọ́ kó tó di pé a lọ, ẹ jẹ́ ká rántí, ká ṣe rere, ká hùwà rere, ká fẹ́ràn ara wa dénúdénú, ká nífẹ̀ẹ́ ara wa. tá a bá ń gbọ́ nílé kejì, ẹ jẹ́ ká tètè tara ṣàṣà ká lọ síbẹ̀ pé kí ló ṣẹlẹ̀. ìyá Súlíà, ìyá Rámátà, ẹjọ́ kí ló ṣẹlẹ̀ o, mo gbá ariwo kan níbẹ̀. ẹ jẹ́ ká máa sọ láàrin wa, ṣẹ gbọ́. mo bẹ̀ yín ni, a ní fojú sunkún ara wa mọ́. ẹ̀yin tẹ́lẹ̀ jẹ́ mùsùlùmí òdodo, ẹ̀yin mùsùlùmí òdodo, nítorí pé ẹni tí ò bá gbọ́ àgbọ́yé òun ló máa ń pe mùsùlùmí ní ẹ̀sìn ìmàle. mùsùlùmí òdodo ẹ̀sìn àlàáfíà ni. Ọlọ́run á wọlá àsìkò tá a wà yìí, á wọlá dédé tá a wà yìí, á wọlá àwọn bàbá wa nínú ẹ̀sìn, àwọn ìyá wa nínú ẹ̀sìn, àwọn àfáà wa nínú ẹ̀sìn. Ọlọ́run á wọlá gbogbo wọn pátá, á jogún ìsinmi fún wa nílẹ̀ Yorùbá. gbogbo ọ̀rọ̀ ogun, ọ̀rọ̀ wàhálà, ọ̀rọ̀ ìjàgbára yìí, gbogbo ẹ̀ pátá Ọlọ́run máa bá wa dá sí lórúkọ Jésù. mo bẹ̀ yín, mo tún wá gbàdúrà lẹ́ẹ̀kan sí àti ní àtìlẹyìn ànábì mọ́mọ́ kọlọ́run wọlá wákàtí àti ọ̀tá wa yìí, kó wọlá ìfẹ́ ó ṣe pàtàkì. ìlú tí ò bá ti sí ìfẹ́ òun ni wọ́n máa ń pínyà, bá ṣe pínyà ẹ̀, bá ṣe pín yẹ́lẹ́yẹ́lẹ́, kò sí ìfẹ́ ni. à ń sọ̀rọ̀ PDP, à ń sọ̀rọ̀ APC, à ń sọ̀rọ̀ oríṣiríṣi ẹgbẹ́, àìsí ìfẹ́ ni. tífẹ́ bá wà, tẹ́gbẹ́ bá ti lọ, alájọbí ló kù. bẹ́ẹ̀ ni ó yẹ ká parapọ̀, ká ṣera wa gẹ́gẹ́ bí alájọbí ni. mo wá gbàdúrà, mo gbàdúrà wákàtí àti ọwọ̀ yìí, ẹ̀mí ìfẹ́ táwọn ọmọ Ísírẹ́lì tán fi ṣẹ́gun ogun Íjíbítì, ogun Fáráò, irú ẹ̀mí ìfẹ́ bẹ́ẹ̀ ọ̀run á jogún ẹ̀ fún wa lórúkọ Jésù. ọ̀rọ̀ wa ò ní rí ṣíbáṣíbó. Ọlọ́run awọlá láhìláhìlálà, awọlá ànábì Muhammad sallallahu alaihi wasallam, awọlá bisimilahi fatiha, bisimilahi rahman rahim, alhamdulilayi rabbi alamin, rahman rahim, maliki yaumidin, iyyaka na'budu wa iyyaka nasta'in, ihdina siratal mustaqim, siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. àmín kún fàyà kún. ire o, mo kí gbogbo yín o, ire o, ẹ̀yin bàbá mi, ẹ ṣé o, ire o.